let me tell you something. Mo ti bá ẹlẹ́dàá tèmi sọ̀rọ̀ láyé mi pé mi ò fẹ́ pa tán-nà-tán. Mi ò fẹ́ ìyàwó pa mí kú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ. So you are not the kind of person tí mo fẹ́ ní life mi. Ìyàwó ni mo fẹ́, wife material. Kí ló sọ, kí ni mo gbọ́? Pa tán-nà-tán ni ẹ. Pa tán-nà-tán ni ẹ. Please, as you are watching this video, if you have not subscribed to our YouTube channel, kindly click on the subscribe button below. God bless you. Thank you very much. So baby, tó bá di weekend màá ṣe 500,000 kan sí àkáǹtì ẹ̀bẹ̀ kó tó di pé o máa lọ lẹ́yìn màá fún ẹ ní 100,000 cash to fi get àwọn nǹkan tó need because kó tó di pé àwọn parents mi máa wá mo fẹ́ kí ìwọ náà ti ṣe àwọn nǹkan kan ó ti yẹ mo fẹ́ kí ìwọ náà ti ṣe àwọn nǹkan kan kí everything ti set so má worry. Ìwọ so ibi báyìí ló wà. Aṣẹ́wó ibi báyìí ló wà mi mọ̀ pé aṣẹ́wó ọkùnrin wà aṣẹ́wó obìnrin ni mò ń gbọ́ aṣẹ́wó. Let me tell you something. Mo ti bá ẹlẹ́dàá tèmi sọ̀rọ̀ láyé mi pé mi ò fẹ́ pa tán-nà-tán. Mi ò fẹ́ ìyàwó pa mí kú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ. So you are not the kind of person tí mo fẹ́ ní life mi. Ìyàwó ni mo fẹ́, wife material. Kí ló sọ, kí ni mo gbọ́? Pa tán-nà-tán ni ẹ. Pa tán-nà-tán ni ẹ. Má tún sọ bẹ́ẹ̀ mọ́. Láyé ẹlẹ́dàá tèmi ò ní ṣe mí bẹ́ẹ̀. Má sọ bẹ́ẹ̀ mọ́ láì wọ́n ìwọ ń títì ẹ. Má jẹ́ kí n rí ẹ lù í o. Má jẹ́ kí n pàdé ẹ ń gbòòrò. Wà á dá mi mọ̀. Tí a bá mi kìlọ̀ fún kó má dá tèmi sí o. Tí bá dá tẹ̀ sí kọ́. Now, ṣofẹ́ no, look at ṣofẹ́ nọ ni. O fẹ́ nọ ló fẹ́ nọ wọ́n lójú. Mo lè nẹ̀yìn méjèèjì. Now, let me tell you something. Many times go ye wa ni mo ti test ẹ o dẹ̀ fail nìyẹn. Ẹ pẹ̀lẹ́ Mr. Tester. Yeah. Now, let me tell you, ìwọ náà wo nǹkan tó ṣe fúnra rẹ̀. Baby, àwọn owó tí mò ń expect mi ò get ẹ̀ rárá ni honestly. Gbogbo owó tó wà lọ́wọ́ kò ju 5,000 naira lọ. So bóyá ká kan rọra ṣe fàájì kékeré ká máa lọ àbí kí ló fi o. Ìyẹn náà wà òkè. Madam, ẹ jọ àwọn ẹran ọ̀gbẹ́ tẹ máa ń ní tó máa ń wà òkè yẹn ní 3,000 ṣó wà. Ẹ fún mi lẹ́yọ̀ kan, ẹ fún mi place kan. Àwọn tó kọ́ àwọn ọ̀jẹ̀. Ẹ wo ẹ má wọrí ẹ fóun ṣebí àwọn èlé lẹ pé. 3,000. 3,000 ok. Ẹ fún mi lẹ́yọ̀ kan. Okay. In fact sori weekend yìí ó lágbára díẹ̀ o honestly kí n má tàn ẹ́ ó lágbára díẹ̀. Má ṣẹlẹ̀ jàre wo gbogbo èèyàn ní wo ẹ tiẹ̀ jẹ́ ká gbé ògbòrò níyẹn kúrò lọ́kẹ́ jẹ́ ká ṣe fàájì jàre jẹ́ ká jẹun then ok jẹ́ ká má mi gbé wá ní. Ìlú kó gbóná lálálá ní kúlà mo ti ti jáde sí. Ok ẹ jọ máa kí lorúkọ wine tí mo máa ń gbà nígbà yìí. Ever wine. Ṣó wà. No, bó ti tọ́ but màá rán ọmọ kó lọ bá yín rà wá sí. Ok ẹ ṣe Ever àwọn ọmọ kò tí ẹ ní ìgbọ̀n pé ẹ máa rọ̀ ṣáà. Àwọn ń kú lọ. Ẹ má ṣé wọ́n ìyẹn náà làwọn náà fẹ́. Ẹ ní sùúrù wọn máa bèrè nǹkan tó bá fẹ́. Ẹ jọ ẹ má ṣe wàhálà ẹ má rọ̀ ṣáà yín tí n bá ti fẹ́ lọ ní fẹ́ máa mú lọ lé mi so máa mú lọ lé. Èló ni wáìnì ọ̀dọ̀? 1,001. 1,100 okay. 1,100. All right. Baby ó ga o tiẹ̀ ní kémi náà jẹ ẹran àbí whatever. Nígbà tí o ní èmi rò pé bóyá kò sápẹ́tàìtì fún ẹ láti jẹ ẹran ni then ó sọ fún mi ó ní 5,000 ló wà lọ́wọ́ ẹ̀ nígbà tí ò sówó lọ́wọ́ ẹ̀ báwo ṣe máa ní kó tún jẹ ẹran. Okay, anyway bóyá ká máa lọ. So mo ti fẹ́ máa lọ wá kàn fún mi lówó ọ̀kadà bẹ́ẹ̀ kí n máa lọ. Baby báwo ló ṣe ń ṣe báyìí náà o ibo ló tún fẹ́ kí n ti rówó ìwọ náà wo gbogbo nǹkan tó ra. Baby ṣebí nǹkan 4,001 ni mo rà náà at least change sì kú 900 sọ́wọ́ ẹ̀ náà at least wàá dẹ̀ fún mi 500 naira nínú 900 ni èmi máa gbé báìkì máa dẹ̀ máa lọ 400 naira tó kù wọ́n náà dẹ̀ máa manage baby. Ok well mo ti gbọ́ kò sí problem jẹ́ ká máa lọ. O ṣe baby. Baby actually èmi ni mo promise ẹ pé èyí Saturday tó jẹ́ weekend pé mo máa gbé ẹ jáde bẹ́ẹ̀ tí nǹkan rọ o kí n má tọ̀ ẹ́ nǹkan rọ gbogbo owó tó wà lọ́wọ́ mi ẹ wà ẹ́ ojú 5,000 naira lọ èmi gan tẹ mọ bí máa ṣe manage ara mi so wẹ́ jẹ́ ká jáde ṣá. Ìyá ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ó 5,000 ní wá màá lọ ọjà màá lọ ra nǹkan màá ra rice màá bẹ́ẹ̀ ṣe bẹ̀ ojoojúmọ́ kọ́ lọ́dún.
ṣọ́ra yẹ baby come on get into the car. máa lọ ọmọ arúgbó náà ní ọmọ arúgbó náà. gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe rí nínú fídíò yẹn tá a bá sọ̀rọ̀ nípa wife material ó ní àwọn quality kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ara àwọn quality yẹn òun la show nínú fídíò yẹn you understand ìwọ obìnrin tó mọ̀ pé òótọ́ o fẹ́ lọ́kọ o lọ kí ọkùnrin o wá bẹ̀rẹ̀ sí ná lówó o plan future ẹ̀ pẹ̀lú ẹ̀ can you see ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn èèyàn sọ pé 5,000 ló wà lọ́wọ́ òun ìwọ nìkan bá ná 4,000 naira o tún gbowó mọ́tò and you still want somebody like that even tí irú ẹni bẹ́ẹ̀ gan bá fẹ́ sílé kò ní ever bá plan láyé even tí irú ọkùnrin bẹ́ẹ̀ gan bá fẹ́ irú ẹni tó bá náwó bẹ́ẹ̀ sílé kò ní máa bá plan home management ara quality housewife ni God bless you.